Kí ni pírọ́blẹ́mù Potter? Kí ni pírọ́blẹ́mù Harry Potter àbí Taylor Potter àbí Harry Potter àbí Graham Potter? From fire to Franpa láti bàtà ti sáyìn ẹ̀. E dey carry us dey go where we no know. A rò bóyá ó máa deliver fún wa ni. Fíláfílá ló ń fi wá ṣe, ó ń fi wá fílà, ó ń fi wá fílà. Dabade lè bọ̀. Àwa ta máa sọ pé up Chelsea, up kìíní kan, we no fit shout again for ilé bọ̀. Na so àwọn ẹnu wa máa wọ́wọ́. Arsenal kan dey top league for where Chelsea dey. We will be proud of London. We come turn to bottom of London. Benden insurance. Tó bá gba Chelsea mú lọ́wọ́ ẹ̀, á lu Chelsea ni. Ẹ̀yin ta rò bóyá a tún máa gbéra. This man dey carry us dey go oko aṣálẹ̀. Mo ní kó sáàkì máa yín. This man na àgbẹ̀. He no know anything concern football na àgbẹ̀. Ẹ bá ń dá dúró.